tá wà nínú. Ọlọ́run àgbáyé kò fògo fún ọ bàbá. Ọba tó lẹ́mí mi, èmi fògo fún ọ bàbá o. Ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọba tó yọ Ísírẹ́lì jáde lágìjù o. Ìwọ ló máa láboyún bí wẹ́rẹ́, ó mú àgàn tó wà lábòsùn o. Ọpẹ́ ni f'Ẹlẹ́dùmarè ọba kọ́dá ṣẹ̀dá ayé. Ọba tó ti ń bẹ kí bẹ̀bẹ̀ tó máa bẹ, ọba tí ó tún máa bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́. Àwa fìyàn ìlópin f'Ẹlẹ́dùmarè, ọba tó ń gba ìdọ̀bálẹ̀ àwọn ọba. Mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé òdù ni mí, bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fọlọ́kọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye. Ìkòyí ẹ̀sọ́ àti Túndé bá a ṣe ń dé lónìí. Ọba tó ti ń bẹ, òun náà ni ó tún máa wà. Bẹ́ẹ̀ ni àìkú ni àìtí, àìsá àdíbàjẹ́. Olórúkọ àpèrire ẹlẹ́gbàágbèjì orúkọ. Ọlọ́run. Àṣebà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá. Àṣebà àwọn tó ti tẹ̀ ká tó tẹ̀. Àṣebà àwọn tó ti sọ kó tó di wípa bẹ̀rẹ̀. Àṣebà gbogbo ajúnilọ tó lè júninà pátápátá. Àṣebóyún inú o. Bẹ́ẹ̀ náà ni mo ṣèbọ ọmọ ìrìnsẹ̀. Ẹ̀jẹ̀ ojú mi ṣe. Ẹ ti mọ ètò kan tó ṣe pé a máa mú wá fún yín. Ọjọ́ ajé. Ẹ kú iṣẹ́ lè ní ẹ̀kọ́ àtàárọ̀. Báwo lọ́dọ̀ yín? Lágbára lọ́wọ́ Elédùmarè ọba ajé àgbèwá. Ọ̀wọ́n rí ọmọ aṣẹ́girajé ìwòrìwò ọmọ làpólà sọ̀rọ̀. Ajéjọ́ fílẹ̀ mi ṣe lé fi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bùgbé. Jẹ́ ní ẹ lọ́wọ́ mọ́ jẹ́ ní ẹ lọ́rùn. Ṣé ń rí ẹ mú ṣe ohun rere bíi tẹ́lẹ́gbẹ́ mi? Tí wọ́n fi ọ́ dára tó wù wọ́n. Jẹ́ kémi náà rájé pè ránṣẹ́ ọba Ìdùmarè. Mama, I can't comprehend. See, I've seen. Tó bá ní àwòlà àgbáyé já. Ǹjẹ́ ẹnu lásán kọ́ o? Bẹ́ẹ̀ ni. This is not the end. Tó o bá lówó lọ́wọ́ wọn á mẹ̀ láwùjọ. Wàláì. Tó o bá lọ́lá wọn á mẹ̀ láwùjọ. Bẹ́ẹ̀ ni. Kódà ọmọ aráyé á tún ṣe kí ni? Wọ́n á fohùn rere, wọ́n á tún mú omi gidi. Wọ́n á tún fohùn rere, wọ́n á tún fi wá ẹ̀kàn. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa ní lágbájá ló kàn. Lágbájá ọmọ lágbájá tá a bá tí ì rí àti ìṣe nǹkan tá a fẹ́ ṣe.
nígbà tó lówó lọ́wọ́ ni tó ò bá ní wàhálà ìwọ̀n apẹ́ tì bí aṣọ tó gbóni wọn àti ẹ̀ ní rí ti ẹ̀rọ àmọ́ tó lóun bá wá ń gbàdúrà ẹ̀ tó bá ní mọ́ fi ìgbéraga kún bẹ́ẹ̀ ni. You are me worthy. I can see, I can tell, and I know it's your grace. All my days, I will see. Jẹ́ k'Ọlọ́run mọ̀ wípé òun lòun dá ẹ. Àgbáyé o. Bẹ́ẹ̀ nítorí pé ẹni tó dá ẹ ń kọ́ kò gbàgbé ẹ lọ́jọ́ kan rí. Bẹ́ẹ̀ náà ni. Ó la fi ń sọ wípé ọba dání mọ́ gbàgbé ẹni. Àbètí lu kára bí ajẹ́rẹ́. Ọlọ́run àgbáyé o. Ọlọ́run àgbáyé o. Ṣebí wọ́n ló fojú ọ̀run. Àní wọ́n ló fojú ọ̀run. Ọlọ́run àgbáyé. Ẹ jẹ́ ká máa ṣe bá a ṣe ń ṣe. Ẹ jẹ́ ká máa tó bá a ṣe ń tó. Ẹ jẹ́ ká máa wọlé bá a ṣe ń wọlé. Tá a bá ṣe ń wọlé yẹn, ẹ jẹ́ ká máa like, ká máa love, ká tún máa share ẹ̀fà lọ́dà pẹ̀sẹ̀. Wọ́n lè bá a ṣe kí ni? Káwọn náà lè jẹ gbádùn ẹ̀ ráńpẹ́. Mo bẹ̀rẹ̀ gbé ìga. Ẹ̀mbásì tó wáyé kò ní ọlọ́gbọ́n. Mo fẹ́ ká mọ̀ wípé ẹyẹ tí ó ṣe bí ọ̀dàn ń kọ́. Wàláhì ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀. Ìwé ẹyẹ tó fẹ́ ṣe bí àdán. Ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan o. Tí ò gbowó, tí ò gbóbi, tí ò bá nǹkan. Jésù tùtùtùtùtù. Jésù tùtùtùtùtù. Jésù tù. Iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra, Ghana. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí tí a ti ní rọ̀bì òjò tí a ń dábí ọ̀wẹ̀. Mo dúró yìí. Kì í ṣe mímọ̀ ṣe wà nù lárí gbà. Mo bẹ̀rẹ̀. Kì í ṣe yípa dára jù wàláhì orí ọ̀fẹ́ ni. Ẹ̀mbásì tó wáyé. Ẹ̀dẹ̀ gẹ́gẹ́ kan jẹ́ kó máa yé wọn wípé iléeṣẹ́ Káyà rédíò àwọn náà ni. Wọ́n pé méjì. Yóò wọ̀. Àyàn ọba mímọ́, àyàn olóore wa, àyàn olùgbàlà, ìwọ ló ṣàgbára wa. Tó o bá ń tà tó ń rà, tó o bá ń tà tó ń rà tó ń rà tó ń tà, ó gbà wípé alátìlẹyìn kan ló wà lẹ́yìn ẹ̀ tó o fi ń ṣe kíni, tó o fi ń so gbogbo tó ń ṣe nínú ohun gbogbo. Ẹ̀rù àwọn kò tó yan òwe. Tí ò bá sálátìlẹ́yìn yìí, wàláhì ẹni yẹn máa dàbí ọ̀lẹ, ó máa dàbí ìgbà tó mọ̀ ọ́n ṣe, ó máa dàbí ìgbà tí kò mọ̀ ọ́n ṣe mọ́. Ìkúnlé. Bẹ́ẹ̀ náà ni. Pé kò lè pàgọ́ olùkọ́lé alárinrin. Ìgbà yẹn ni wípé Elédùmarè ọba ń bẹ lẹ́yìn ẹ̀, o lè so ohun gbogbo nínú ohun gbogbo, o lè dára tó wù ẹ́. Bẹ́ẹ̀ ni o. Lórúkọ rẹ̀ kò máa sọ́ báyé kan. Àwa má rí di ọbẹ̀ lẹ́bùrú ìkẹ́. Tó bá wù ú amútálákà á gbé dìde. Ìyanu lórúkọ. Bẹ́ẹ̀ ni. Èmi ò máa. Tó bá dẹ̀ wù ú amúnigbéraga á rẹ̀ sílẹ̀. Bó bá ṣe wù ú ló ṣe ń so gbogbo nínú ohun gbogbo. Àmọ́ tó bá wá ń dára tó bá wù ú. Ó máa wò wípé ọmọ orí àkìtàn lásán lásán tá a mọ̀ lánàá. Tóun náà ló ti wá rí jájẹ báyìí. Àdúrà ẹ̀ ló gbà ó. Bó bá ṣe wo Elédùmarè ló ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀. Kò sẹ́ni tó lè bí lèrè pé kí ló dé tó ń ṣe léyìí. Àgùntàn ẹ̀ ní wá. Ó fẹ́ kẹ́ ẹ mọ̀ kó dá wa lójú. Aláàánú mi, olùsúrò mi, aláàánú mi, tí wọ́n fà mí mọ́ra, tí wọ́n kọ́ mi lára, tí wọ́n fà mí mọ́ra, tí wọ́n kọ́ mi lára, mo fàyè mi fún ọ, olùgbàlà mi, aláàánú mi, ọ̀ ìṣiṣẹ́ ní ọ̀rọ̀ bàbá. Olùtùnú mi, aláàánú mi, olùtùnú mi. Ẹ já mọ̀ sí ní ṣókíṣókí kó bàa lè jọra wọn. Ẹ já mọ̀ lọ sábàlá kìnìún náà, abala ìpolówó kó bàa lè lọ ní ṣókíṣókí náà bẹ́ẹ̀ a bá ṣe ń ṣe. Yé mi fún ọ. Kàjẹ́ kó máa yé wọn wípé iléeṣẹ́ Káyà rédíò àwọn náà ni. Bàbá tẹ́gbẹ́ mi bá lówó. Lórúkọ Jésù máa bá wọn. Kí ni bá ti ṣe? Kí lọ́nà tẹ́gbà ní oníṣẹ́? Tẹ́gbẹ́ mi bá kọ́lé. Bá a kọ́lé láyọ̀ fún mi. Ohun rere wá. Ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́. Ẹ̀bà máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́. The Queen United Ventures ṣàtìgbọ́. Ẹ̀bà máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́. Ẹja ló lè ròyìn mi, ó dá mi lójú.
Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ The Queen United Venture wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà ilé-iṣẹ́ The Queen United Venture tún ta gold lónìí rọ̀rùn 18 karat kò dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ ẹ kàn sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com The Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. wọ́n ló ṣe ti ṣe yìí ọmọ Mákindé gómìnà Ọ̀yọ́. ìpolówó tẹ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ta ni o The Queen Factor wọ́n ń ta góòlù ìgbàlódé bẹ́ẹ̀ ni how many karat lẹ fẹ́ rà bóyá 20 karat ni bóyá 5 karat ni bóyá 13 karat ni bóyá 100 karat ni wàláì lọ́wọ́ kan òun náà ni wọ́n ṣe kíni òun náà lẹ máa bá wọn pàdé ẹ̀yìn kankan sẹ́rí lè sí iléeṣẹ́ wọn ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn lọ́wọ́ kan ni wọ́n á gbé bẹ́ẹ̀ ni àwọn eléyìí èso ní jìbìtì o àmọ́ má tíráì láti lù wọ́n jìbìtì tó ti gbọ́. kẹ́ ẹ lè bá jẹ́ kí ni kẹ́ ẹ lè bá jẹ gbádùn wa. The Queen Factor àwọn náà ni bóyá gold lẹ fẹ́ rà bóyá bàtà lẹ fẹ́ rà oríṣiríṣi nǹkan mèremère ìgbàlódé tẹ́ bá fẹ́ rà ẹ̀yẹ kàn sí iléeṣẹ́ wọn The Queen Factor tẹ́ ẹ bá wá try nọ́mbà àwọn tó ṣe pé wọn tètè gbé ẹ pè iléeṣẹ́ Kaya Radio ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ti lè pè iléeṣẹ́ Kaya Radio náà ni +233 260 878 860 +233 260 878 860 ẹ pè iléeṣẹ́ Kaya Radio lọ́wọ́ kan la máa dá yín lóhùn. olórí ọ̀fẹ́ ńlá èmi àjọ máa yọ tó sọ̀rọ̀ ọba tó lọ́rùn àbáyé níbi tí mo ti sọ̀rọ̀ ó forí ọ̀fẹ́ wá mi rí alẹ́ lórí àwọn aṣọ àṣẹgun. ọba ló ń fún wa ṣe Elédùmarè ni ẹ kì í sọgbọ́n orí wa bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó yé wa yékéyéké. ó sáròyé rẹpẹtẹ ju kí n jíjọ ọpẹ rẹpẹtẹ olórí ọ̀fẹ́ ńlá èmi àjọ máa. ìgbà dára ìgbà rọrùn bẹ́ẹ̀ ni ẹ̀dá tó bá ṣe jẹ́jẹ́ nínú ayé tó ṣe wípé o ò fi wàwàdù já ìdà lórí kọ́. mélòó ni mo fẹ́ wí mélòó ni mo. ohun gbogbo máa lọ ní mẹ̀lọmẹ̀lọ ní ìgbà tó o bá fẹ̀sọ̀ ṣe nínú ayé àmọ́ tó o bá lọ fi wàwàdù já dà lórí kọ́ wàláì mo fẹ́ kó jí ẹ yékéyéké pé ohun tó bá jalè ẹ lórí agbára ẹ náà tágbára ẹ bá ti gbé ti parí àmì ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká fẹ̀sọ̀ jayé
ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká rọra ṣe tó o bá lówó lónìí tó o lọ́lá aláwẹ̀ má fi ìgbéraga kún nítorí pé ìgbà tó o ní lọ́wọ́ ayé mọ̀ ẹ́ àmọ́ gbà tó bá di wípé o bá donígbéraga tán ọlọ́run alààyè ń gbọ́ wọn á pa ẹ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan owó tó o wá níyìn ẹ kò ṣeé fi ra yìí mọ́ o nítorí wípé ẹni tó ti tọrọ lọ́wọ́ ẹ rí tó o ti yẹ̀yẹ́ tó o bá wá fẹ́ padà tó o fẹ́ lọ fún un aláwẹ̀ kò ní jọ lójú kò sí ẹ̀ nígbà lọ́wọ́ ẹ̀ torí náà la máa fi sọ wípé ẹ fi ìwà kún ohun gbogbo tẹ́ ẹ bá ní nítorí kẹ́ ẹ bá lè pẹ́ lórí ilẹ̀ kó mọ̀ bá a di wàhálà fún yín ní ìgbẹ̀yìn ọ̀la. ọba tó mọ ọrùn ṣe é bùgbé ó kọ́ mọ mẹ́rin sínú alákòólùkọ́. ìwà ló ń rere tó o bá lówó tó o lọ́lá tó o nípò tó o bá fi ìwà kún gbogbo àwọn tó yí ẹ ká ló máa sá lọ́kọ̀ọ̀kan àmọ́ tó o bá níwà ọba aláàfin tó o sì tún nítẹríba mọ́ ohun tó ní mú ó di dandan wà pẹ́ lórí ilẹ̀ tọ́lọ́run ọba fi fún ẹ. ọlọ́run mímọ́ ìjìnlẹ̀ bá o. tó o bá lọ́lá tó o nípò tó o kọ́lé rẹpẹtẹ tó o ní ọyá ẹ̀yẹ ìwà ọmọ ìgbébínú ilé tí mò ń gbé tí mo kọ́ yìí gbogbo ayé ló mọ̀ wípé olówó ni ẹ́ wọ́n mọ̀ pé o nílé rẹpẹtẹ àmọ́ tó o bá wá kọ́lé náà tán tó o wá mú tó o fi rẹ́ǹtì fáwọn tó ń ṣe kíni àwọn tó ń yálé gbé tó o wá torí wípé ọlọ́run ti bùkún ẹ o ti nílé lónìí àwọn tó wá yálé lọ́wọ́ ẹ àwọn yẹn ò ní lọ́wọ́ wọn àdẹ̀ nílé lórí tó o wá ń fìtìná tì wọn tó ń dààmú wọn tó ń yẹ̀yẹ́ wọn àbó ti gbàgbé wípé ọjọ́ kan ń bọ̀ tó ṣe wípé èèyàn wọ káàlẹ̀ sùn ni inú ilé yẹn á wá dahoro lọ́jọ́ kan àwọn tó wá ń lọ agbára lé lórí àwọn yẹn náà máa gbó ní máa wà nínú ilé yẹn àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí máa bẹ̀rẹ̀ sí ní jà sógun wọ́n wá nígbà tó wà láyé gan ìgbéraga ẹ̀kú ti pọ̀ jù àwọn ọmọ tó ní ìgbà tó wá kú tán kọ́ àwọn á tún tọ̀ sórí ìsàrí ẹ̀ náà ni nítorí wípé kò ní wà kó tó di wípé jáde láyé ohun tí wọ́n bá dẹ̀ ń sọ nípa èèyàn nígbà tó wà lórí èrùpẹ̀ tó ohun tó ṣe sílẹ̀ òun náà ni wọ́n máa ròyìn àwọn áńgẹ́lì gan tó máa wò wípé wọ́n lè tún mọ mi tí ìdọ́rùn rí àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà tó ṣe yípa máa ń gbọ́ wípé tó kù bá kú tán kéèyàn máa sọ̀rọ̀ rere nípa ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ máa sọ ìdàkejì ọ̀rọ̀ nípa wọn nítorí pé gbogbo ìwà tìyàn bá wù pátápátá nínú ayé nígbà wọn wà láyé nígbà wọn bá kú tán òun ló máa ṣèdájọ́ fún wọn lọ. torí náà ni wípé nígbà tó o bá wà láyé ọrú ìgbé ayé tó o máa gbé tó ṣe wípé kò ní ju ẹ́ lẹ́sẹ̀ sẹ́yìn ọrú ìgbé ayé tó ṣe wípé o máa gbé tó ṣe pé kò ní dojú tì ẹ́ ọrú ìgbé ayé tó ṣe wípé o máa gbé tó ṣe wípé o ò ní kábàámọ̀ ní ìgbẹ̀yìn. ìwà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. ọba ìtànsán òun ọba ìtànsán òsùn. tó o bá níwà tó o lówó tó o lọ́lá tó o fi ìwà kún ohun gbogbo tó o bá ní láwùjọ asán nínú asán ni. ojú ọmọ kékeré olówó lọ́wọ́ ọlọ́run kẹ ọmú ìgbéraga mọ́gbé ayé àwọn tó ti ní ìṣáájú kó tó ní ńkọ́. wọ́n jẹ́ kí n tún ẹ̀ tó bá ṣe wípé àwọn aṣíwájú wọn bá fi ìwà kún wọn lè pẹ́ lórí ilẹ̀ o ò lè máa wò wọ́n bíi mẹ́ńtọ̀. àmọ́ ọlọ́run ṣòwò ó ṣeun kékeré fún ẹ ọwọ́ fi ìgbéraga kún gbogbo tó ní. kò sẹ́ni tó lè lo agbára ẹ kò sẹ́ni tó lè lo agbára lé lórí kò sẹ́ni tó lè lo gbéraga lé lórí. ṣèèṣì kó ṣe wá ṣe wípé o jogún bọ́rọ̀ ni àwọn tí ń jogún bọ́rọ̀ yẹn tó ṣe wípé wọn àti ẹ̀mọ́ bọ́n ṣe ń ra blọọkù àwọn ìyẹn ni wọ́n máa ń yẹ̀yẹ́ ẹni tí ò ní jù. ohun gbogbo tó o bá ní láyé fi ìwà kún ọ̀rọ̀ gbé ayé ẹ̀. orí ètò ọjọ́ ajé òun la wà báyìí lọ́wọ́lọ́wọ́ ọ̀wọ́n rí ọmọ aṣẹ́girajé ìwòrìwọ́ ọmọ àlàpọ́là sọ̀rọ̀ ajéjọ́ òfin lè mi ṣe lé jẹ́ ní ẹ lọ́wọ́ mọ́ jẹ́ ní ẹ lọ́rùn òjé ní ẹ mú ṣeun rere. jẹ́ kí n rí ẹ pè rán níṣẹ́ ajé jọ̀ọ́ dákun wá jẹ́ mi. wáyé tó mọ̀ mú ṣe mú lé o.
ìwọ náà fẹnu sọ tiẹ̀ wípé àkókò fẹnu sọ tiẹ̀ kọ́ odò nílé ìwọ náà fẹnu sọ tiẹ̀ kó ba lè dọlọ́lá ìwọ náà fẹnu sọ tiẹ̀ nítorí wípé áńgẹ́lì tó rìn lásìkò òsì ẹ̀ mọ́. Jésù ló ṣe ẹ jẹ́ kí n lọ sí kíni ẹ jẹ́ kí n lọ sábàlá polówó bó ẹ̀yin tèmi mo fẹ́ má bínú nítorí wípé àwọn kan ní ọ̀ṣẹ́ kíni agbátẹrù fẹ́ẹ̀tò yìí ó di dandan orí ètò ọjọ́ ajé ìpolówó máa ń pọ̀ gan a máa polówó ọjà dáadáa bẹ́ẹ̀ ni. kò sẹ́ni ká lè fi ọwé mímọ́ mímọ́ lórúkọ rẹ̀ ó Jésù ó ṣe bàbá ẹni tí wọ́n ti bá iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà ẹni kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ inú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Bisi Express Bisi Express ní kẹ́ ẹ̀ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Bisi Express ń bá ní kọjá wọlé Bisi Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé bóyá. Àjànàkú kọjá àmórí nǹkan fìrí bá a bá rẹ́ni ká sọ pa àrẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umrah iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umrah ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ ìpèrèpèrè òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kaaba lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa Al-Barakatu Lillahi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Jogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà nọ́mbà rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Al-Barakatu Lillahi travels and tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà gbogbo ẹni tó fẹ́ lọ umura ẹni tó fẹ́ lọ umura Al-Barakatu Lillahi neba Al-Barakatu Lillahi neba alo. Ilé-iṣẹ́ Al-Barakatu Lillahi Al-Barakatu Lillahi jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èrò lọ fún iṣẹ́ hajj
àti umura ní Saudi Arabia. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe gbogbo mùsùlùmí ṣe mọ̀ wípé very soon now we will be entering into Ramadan, and towards the middle of Ramadan, inshallah, we will be embarking on the lesser Hajj, which is umura lágbára Ọlọ́run ọba. Fún ẹni tó bá fẹ́ darapọ̀ pẹ̀lú wa ní ọdún yìí fún umura, àǹfààní ti ṣí kalẹ̀ sìn láti lè wá rẹ́gísítà pẹ̀lú Al-Barakatulillahi lágbára Ọlọ́run. Fish accommodation, transport, siyara, oúnjẹ, gbogbo àwọn nǹkan yìí ló pé sínú. A fẹ́ ká tún jẹ́ kó jẹ́ nǹkan ìwúrí fún wa wípé fún àwọn tó ti bá wa lọ tẹ́lẹ̀ wọ́n mọ̀, fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wa lọ, hòtẹ́ẹ̀lì tá à ń lò ó jẹ́ hòtẹ́ẹ̀lì tó jẹ́ pé ní Mẹ́kà, gbogbo ìgbà tí wọ́n bá ti ń pe ìrun tàbí tí wọ́n bá ń ṣe anything ní haram, a need láti ṣẹ̀ṣẹ̀ sọ pé à ń sáré lọ sínú haram. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe with convenience a lè ṣe nínú hòtẹ́ẹ̀lì wa tàbí wájú hòtẹ́ẹ̀lì wa, nítorí pé speaker haram ó wà níwájú hòtẹ́ẹ̀lì. So tó máa ń pèrò ní haram, a lè lọ síwájú hòtẹ́ẹ̀lì ká lọ kírun. A ní láì ṣẹ̀ṣẹ̀ sọ pé à ń lọ sínú haram lọ kírun. In fact, the only thing that kàn lè sọ pé a fẹ́ lọ ṣe ní haram ojú wípé ká sọ pé a fẹ́ lọ tàwáàfù lọ. Tó bá ti kọjá yẹn, a lè ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nínú hòtẹ́ẹ̀lì wa, torí pé hòtẹ́ẹ̀lì wa wà ní etí haram ni. A máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀, fún wọn lóúnjẹ lálẹ́, transport, everything. Gbogbo àwọn tó ti ń bá wa lọ fún umura, they can testify to this. Ipe gbogbo nǹkan tá à ń sọ. A ò pé kẹ́ pé CEO direct láti lè negotiate nǹkan tí ẹ bá fẹ́. Anywhere in the world lẹ ti lè pè mí. Ẹ lè pè mí sórí direct call, ẹ lè pè mí sórí WhatsApp 233 +233 55 69 333 92. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa all over the world. Ẹ bá pè fún àwọn èèyàn tó bá wà ní ọ̀nà ilẹ̀ òkèèrè náà, èmi ní Germany, American, Canada, UK, gbogbo bíbà láti máa ń kó àwọn èrò lọ sí umura àti hajj. Àwọn èèyàn tó bá ń gbọ́hùn mi báyìí tí wọ́n bá dá wa mọ̀ dáadáa, yes, wọ́n máa confirm pé yes sílẹ̀ fún ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa láti negotiate ẹ̀. Ṣé inshallah máa tún ṣe nǹkan kan sí lágbára Ọlọ́run. Àǹfààní fún wa kó dẹ̀ lè jẹ́ nǹkan tó jẹ́ kí gbogbo èrò wọn lè dìde láti lè lọ ṣe láti lè lọ fún wa. Ẹ kú ilé padà bọ̀. Al-Barakatulillahi òun náà ni ìpolówó tí ẹ gbọ́ tán yìí. Àǹfààní ti ṣí sílẹ̀ fún gbogbo àwọn tó ṣe wípé wọ́n múra láti fẹ́ lọ sí Mẹ́kà báyìí. Al-Barakatulillahi àwọn náà ni owó wọn ò gani lára púpọ̀ rárá. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbé yín lọ, wọ́n á make sure wípé wọ́n fi yín sí hòtẹ́ẹ̀lì tó dáa. Ibi tó máa fi yín lọ́kàn balẹ̀ iná ni wọ́n á gbé yín sí. Àwọn tí wọ́n dẹ̀ gbé yín lọ náà wọ́n á tún gbé yín padà bọ̀. Ẹ̀yin ẹ̀dán lè ṣe Al-Barakatulillahi wò kẹ́ ẹ wá wo kí ni, kẹ́ ẹ wá wo ìyàtọ̀ tó wà láàrin kánun eléruku àti kánun bíláńlá. Mo nígbàgbọ́ wípé mo fọwọ́ ẹ̀ sọ̀yà wípé tí ẹ bá bá àwọn Al-Barakatulillahi tí ẹ bá bá wọn dòwò pọ̀ wà láì ẹ̀ lè kábàámọ̀ láìláì. Bóyá Mẹ́kà ló fẹ́ lọ, bóyá humura ni wọ́n ti ń ṣe kí ni, wọ́n ti ń gba fọ́ọ̀mù báyìí. Àǹfààní ti ṣí sílẹ̀ fún wọn náà, máa ṣe kí ni o, máa bọ̀ kó wá darapọ̀ mọ́ wọn. Ọ̀rọ̀ mi wá dárí yanjú, ojú mi ní lára tó ń bá yẹ. Ṣé o bàbá? Ọlọ́run àgbáyé, kábíyèsí àtọ́nà ayé. Jíde ẹjọ́ gba Jésù rí òun òbí tìlúdé. Olórí ẹ̀mí ni kí ẹ má jiyàn sí. Ọlọ́run ló fún mi lẹ́bùn tèmi. Ìgbìyànjú mi sá.
gbogbo ẹ̀yin tèmi tẹ̀ ń wọlé pátápátá mo kí yín. ọ̀tá màmá mi gbọ́dọ̀ mi ẹ̀jẹ̀ Jésù kò fi ṣàṣọ ìmúra. mo kí yín pátápátá mo kí yín tológun mo kí yín ní tẹlẹ́sọ̀. Adésínà Akim láti ìlú Mọ̀dákẹ́kẹ́ mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò. a kú ọjọ́ ajé lẹ́ni ajé àgbè wá láṣẹ Elédùmarè ọba kọ́dá àṣẹ̀dáyé. báwo ni ibẹ̀ yẹn báwo lọjà lónìí. ọ̀rọ̀ màdámù kékeré kan mọ̀ ni wàláì ẹ mọ̀ pé gbogbo ayé náà ni tọ́lọ́run bá ti ṣe chíǹjì sápẹ́rẹ́ fún wàláì ìgbéraga máa pọ̀ jù bẹ́ẹ̀ ni. ló ń wa mọ́tò ó lọ lẹ́sẹ̀ títì ló dé bí ojú àgbàrá instead kó rọra kó bírèkì kó rọra kọjá lọ kò má rọra kọjá ló bá wa mọ́tò lọ gbúrú omi bá fọ́n sí bàbá bó ní bàbá tó dúró sẹ́gbẹ̀ẹ́ títì tó ń kọjá lọ tó ń try láti pẹ omi yẹn sílẹ̀ ibẹ̀ yẹn ni mọ́tò dé bá ló bá mú ló bá ta omi sí bàbá yìí lára. Instead kó dúró kó sì ṣe kí ni kó bẹ bàbá wípé kó má bínú kó má lè ṣe bẹ́ẹ̀ rárá o. ó ní kí ló máa ń ṣe àwọn bàbá tó ṣe wípé ya kan ti lọ kú sílé àwọn màmá tó ti ya kan lọ kú sílé yìí ni màmá yìí ni bàbá bá wòkè ló wọ àǹtí madam ó wò wọ́n ni ló bá ṣépè fún un ó ní bóyá o máa dúró tàbó ní dúró òun máa wá wò ó ló bá mú ọba lọ páàkì sókè lókè níbi tí ó ṣe wípé ó gbẹ díẹ̀ bàbá yẹn rìn dé bá ń bẹ ó ní èyí tó yẹ pé kó o dúró kó o bẹ òun wípé kóun má bínú ó dẹ̀ gbogbo ara àwọn bó ṣe ṣe ó ti sọ white tóun wọ̀ ó ti bàjẹ́ pátápátá ó ní sójú dùn yìí sẹ́ẹ̀ rí wípé mọ́tò wà lọ́nà òun ò ròyìn pé ìran ọmọ yín kan ṣe rere rí rárá ọ̀rọ̀ yìí ni bàbá yìí gbọ́ ó dùn bàbá yìí mọ́ mi lójú wípé tó o sì lágbà nílé sá ó ṣe gbogbo ara àwọn báyìí ó sì tún bú òun bó ṣe yí ṣé irú eléyìí dáa sá. bàbá yìí bá gbó o bàbá ní dáa náà kò sí búburú kò sáì burú kò sí búburú kò sí ṣíṣe kò sáì ṣe máa lọ wá kó ní tiẹ̀ wájú o ó rìn díẹ̀ kò pẹ́ lọ́ba kò ní tiẹ̀ lóòótọ́ o làwọn ọlọ́pàá bá rí làwọn ọlọ́pàá bá ní kó páàkì mọ́tò ó bá páàkì mọ́tò wọ́n láwọn fẹ́ chẹ́ẹ̀kì gbogbo inú mọ́tò pátápátá ó ní ẹjọ́ ọ̀gá ọlọ́pàá ẹjọ́ ẹ jẹ́ kí n fún yín ní chíǹjì ráńpẹ́ kẹ́ ẹ ṣèṣe kí ni kẹ́ ẹ fi ra recharge card wọ́n sọ fún wọn láwọn ò ní ìdí recharge card yẹ bẹ́ẹ̀ làwọn ò ní ìdí chíǹjì ráńpẹ́ aláwẹ̀ iṣẹ́ àwọn gangan ló kí ni òun náà ló jẹ àwọn lógún jù mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ọlọ́pàá kọ́ ló ń gba rìbá o àwọn ọlọ́pàá kan wà tó ṣe wípé wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe é. I never knew you would love me this way. ní wọ́n bá páàkì mọ́tò ni wọ́n bá ń chẹ́ẹ̀kì gbogbo inú mọ́tò pátápátá ìgbà tí wọ́n máa dẹ́yìn búùtù òkú ọmọ ni wọ́n bá ń bẹ̀. ní wọ́n bá ní dá màdàm báwo ló ṣe jẹ́ ó ní ẹ dákun ẹjọ́ ẹ ṣeun jẹ́jẹ́ òun kọ́ lòun ni mọ́tò òun yá mọ́tò ni. ọ̀rọ̀ yìí wọ́n jọ ń fà lọ́wọ́ bàbá yìí rìn dé bá ń bẹ̀ níbi tó ti ń bi àwọn ọlọ́pàá tó ń kúnlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń gbà lójú náà ń gbà nímú. ẹ ká ṣe. náà wá sọ fún wípé bàbá yìí wá sọ fún wípé tó o ti rí báyìí ọjọ́ ló máa ń pẹ́ ìpàdé ò kì í jìnnà. tó o ti rí nígbà tó ṣe wípé òun wùwà ìgbéraga òun wùwà pé ta ló fẹ́ mú mi àṣewọ́kọ́ ló sì ẹ̀ ní mọ́tò àṣòyá mọ́tò ní wá wo nǹkan báyìí wo nǹkan tó o ṣe fóun ó mú ẹrọ̀fọ̀ ó dà sóun lára instead kó o dúró kó o bẹ òun ó rán òun sáwọn ọmọ òun ó sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ìbànújẹ́ sóun àmọ́ òun ṣe kí ni òun fẹ́ lọ́lọ́run lọ́wọ́ ìwà àtàwọn ọlọ́pàá ẹjọ́ mọ̀ yanjú ẹ̀ làwọn ọlọ́pàá bá gbé ó di kìtàkìtàkìtà ó di ẹjọ́ òyìnbó bá ń fọ̀ bí ọ̀pẹ rẹ̀ my car is not mine I'm not the owner is at home
aláwẹ̀ òyìnbó bá ń lọ rẹpẹtẹ. wọ́n bá ní dáa kò sí ṣíṣe kò ṣàìṣe nígbà tẹ́ ẹ bá dàgọ̀ ọlọ́pàá ẹ máa kọ statement sílẹ̀. ọba ní ẹjọ́ ẹ̀ṣẹ̀ òun jẹ́jẹ́ nítorí tọlọ́run òun ọmọwọ́ òun ò mẹsẹ̀ àkóbá àdábámọ̀ lélẹ́yìí wọ́n ní kò sí nǹkan tó kan àwọn. àwọn ọlọ́pàá bá nígbà tó o bá dé police station tó o bá dàgọ̀ àwọn lọ́kọ statement kó o sọ fún wọn yìí pé kèé ṣe ìwọ ló ní mọ́tò èdè ẹ̀ ṣe òkèèní o ò mọ bókù ọmọ ṣe dénú mọ́tò ẹ̀. ó ṣẹ́jú lógo ni ẹ̀yin tó ní sáyìn gbádùn ni. ẹ wá wèrè wá kẹ́sì tí kì í ṣe orí gbígbé. wàá jójojo. ó gbìyànjú ó bí ọlọ́pàá títí àwọn ọlọ́pàá ò fi sílẹ̀ wọ́n ní tó bá ní lọ́ọ̀yà tó gbówó dáadáa bóyá kó lọ gbà á àǹfààní wà fún un ló bá kọrí síbẹ̀ wọ́n bá tì mọ́nú pokólópokóló wọn. láláwẹ̀ bá ń wò yẹ́wúyẹ́wú ló bá ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ nínú sẹ́ẹ̀lì tí wọ́n tì mọ́. èèyàn wo ni wọ́n máa bòkú ọmọ nínú mọ́tò ẹ̀ tó ṣe yípo máa lọ free lágọ̀ọ́ ọlọ́pàá ẹ̀yin tèmi ẹ sọ fún mi ẹ ti mọ tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ bó ṣe sì rìnrìn àjò ayé ẹ̀ nìyẹn. ó ní wípé tó o bá lówó lónìí wọ́n ti máa rántí wípé àwọn kan wà tó ṣe wípé kò ní àmọ́ mọ́ wàá fi ayọ̀ pé ọlọ́run lẹ́jọ́ wọ́n lo ìgbéraga mú nǹkan tó o ní. àwọn míì wà tó ṣe wípé wọ́n máa ń yá ni wọ́n yá ni o wọ́n wá fi ìgbéraga kún un débi wípé wọ́n á fi tún kábùkù níta. nígbà wọn bá kábùkù wá ta bí ìta bá lé ọmọ aláìgbọràn wálé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá máa ka bòròbòrò ẹ̀pà wà ní bóró mọ́ ń gbà yẹn. fọgbọ́n rin ìrìn àjò ẹ nínú ayé fọgbọ́n so gbogbo tó o bá ń ṣe. sẹ́mi ni wọ́n ni àbíjọ́ bẹ́bí. tó bá dáa fún ẹ lónìí máa rántí àwọn tí ò tí ì dáa fún. tó o bá lówó lónìí máa rántí àwọn tí ò tí ì ní. o lè kọ́lé lónìí máa rántí àwọn tí ò tí ì kọ́. tó ṣe wípé wọ́n ń gbàdúrà fọlọ́run ọba wípé ọba jẹ́ káwa náà ṣe kíni jẹ́ ká ní kọ́kọ́rọ́ tiwa lọ́wọ́. mọ̀jà sinrí olórí kú. mọ̀jà jẹ́ mìíràn mọ̀jà jẹ́ ayálégbé títí ọjọ́ ayé wa. ó fẹ́ kó o mọ̀ ohun gbogbo tó o bá ń ṣe tó bá ń dùn mọ́ fi ìgbéraga kù. ọjọ́ tó o bá ti ní ìgbéraga mọ́ ìrìn àjò tó o rin ní wàláhì ọjọ́ yẹn lẹ̀tẹ̀ dé bá ìrìn àjò ẹ̀. ọjọ́ tó o bá ti yọ ìwà kúrò nínú ohun gbogbo tó o ní ìjọ yẹn ni kí ni o ní làbùkù ń dé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. owó tó o ní lónìí ó lè ṣe kí ni ó lè di lọ́la kátẹ́gùn fẹ́ kí nǹkan yí padà. kó wá ṣe wípé ẹni tí ò ní rárá òun lọ́lọ́ máa wá gbé sí ipò. ọpẹ́lọpẹ́. nítorí wípé bó ṣe ń wo Elédùmarè ló ṣe máa ń so ohun gbogbo nínú ohun gbogbo. ìwà ni kò fi kún ìrìn àjò tó bá rìn nínú ayé. nítorí wípé dẹ́dà bá ní ọlá tó lókìkí tí ò bá ní ìwà kún ìrìn àjò tó ní ó máa ń ṣubú nígbà míì. ó lẹ fi máa ń rí àwọn ọmọ ológo. ògo wọn bright bó ti wò kó bright tó àmọ́ nígbà tó bá di ọ̀sán gangan á kú pi lójijì. nítorí wípé ibi tí wọ́n tojú bọ̀ láti kó nǹkan yìí jẹ́ ó kọjá agbára wọn. àwọn nǹkan tí wọ́n ti ẹnu bọ̀ ó kọjá ọgbọ́n òye wọn. bẹ́ẹ̀ ohun gbogbo tí wọ́n lé ó ṣe kí ni ó kọjá ìmọ̀ tiwọn. ibi tí wọ́n ti tẹsẹ̀ bọ̀ tí wọ́n ti tojú bọ̀ tí wọ́n ti wá agbára lọ́nà àìtọ́. wọ́n wá owó lọ́nà àìtọ́. orí kì í ṣe gbogbo ènìyàn. àwọn tó kúkú ṣe fún wọn wọn ní sọ ìgbẹ̀yìn ẹ̀ àtọ́ tó máa hẹ̀ǹdẹ̀ fún wọn. ìwọ nìkan ni mo ní alágbára. wọ́n á kàn sọ fún ọ wípé lówó ni wà lówó lọ́lá ni wà lọ́lá lókìkí ni wà lókìkí àmọ́ ìgbẹ̀yìn nǹkan wọn ò ní jẹ́ kó o mọ̀. mi ni mo ṣe ń dúpẹ́ o ṣe mo dúpẹ́. inú ẹ̀ ń dùn ọmọ kékeré mo lọ́mọ kékeré kan àti ẹjọ́ ọmọ yẹn ò tí ì lè wọ 20 kò tí ì lè wọ 20 ó di owó mú ó dúró sáàrin ìta lórí social media mo ti rí wọ́n wá ń fọ́n owó ló wá gbé béèlì owó lọ́wọ́ ló wá ń fọ́n bó ṣe wù. rí àánú gbà ó ṣe é rí àánú rẹ̀ gbà. ṣé bàbá
bàbá ẹ̀ ló gbowó fún ni àbí ìyá ló gbowó fún àbí ká la sọ pé ó gbé owó fún un. nítorí wípé ìrìn àjò tó ń rìn gbọ́dọ̀ ná owó yẹn tán kó tó di wípé ó máa wọlé. tí ò bá ná tán ó léwu tó pọ̀ ló wà ní ìdí ẹ̀. ó ní wípé ọmọ ẹ̀ ò ṣàgbàfọ̀ ó káṣọ wálé tó bá tó wá káṣọ wálé ńkọ́ ó ti dọ̀gá ẹ̀ nínú ilé ìgbéraga wá pọ̀ ọmọ wá di ẹrú ìyá wá di ẹrú ọmọ bàbá wá di ẹrú ọmọ nítorí owó nítorí àti jẹ nítorí àti mu. wọ́n wá ti ta ipò bàbá àti ipò ìyá wọ́n ti tà fún ọmọ nítorí wípé ọmọ ló ń bọ́ wọn. àti wá lè bá ọmọ yẹn sòótọ́ ọ̀rọ̀ ó ti wá di kíni ó ti wá dé ìwọ̀ fún wọn nítorí wípé tí wọ́n bá bá sòótọ́ ọ̀rọ̀ rèé ó lè ṣeé ṣe kó mọ̀ fún wọn lówó tó ń fún wọn mọ́. tí wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ rèé ó lè ṣeé ṣe mọ́tò tó ti promise wọn àti ilé ó lè ṣeé ṣe kó mọ̀ wà kó mọ̀ mú ṣẹ mọ́. àmọ́ ohun gbogbo tó o bá rí ìgbé ayé tó ń gbé tó o mọ̀ pé kò fògo fọ́lọ́ tó o mọ̀ pé ó lè gbé ẹ ṣubú kí ló wá ṣe tó jáwọ́ ní inú ẹ̀. kọ́kọ́rọ́ ìgbéga Ọlọ́run fún mi. èṣù lè gbà lọ́wọ́ mi mọ́ láíláí. kọ́kọ́rọ́ oríire tọ́lọ́run fún mi o. ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ohun gbogbo tẹ́dà bá ń ṣe láyé ní ìgbà tó wà lókè èpè o lè ṣe nǹkan tó wù ẹ́ o àmọ́ ní ìgbà tó lọ́jọ́ bá dé ohun gbogbo ti di ìtàn. ohun gbogbo tó o fèrú kójọ tó o fi ìgbéraga kójọ tó o fà ìnítẹríba kójọ tó ń hùwà ta ló fẹ́ mú mi ǹjẹ́ nìkan wà tó ṣe máa control mi mo ti ní ipò mo ti lọ́lá mo ti lówó. gbogbo ẹ̀ pátánkọ́ asán nínú asán òtún bá ń tẹ̀ ní gẹ́gẹ́ bó ní wàásù ṣe sọ. To serve the Lord, it is a great thing. To serve the Lord, it is a great thing. To serve the Lord, walking in the light of God. ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n tún lọ sábàlá ìpolówó bọ̀ wẹ̀rẹ́ náà ẹ má bínú nítorí wípé kí ni ẹ má ní ìpolówó pọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé ní ọjọ́ ajé ìpolówó máa ń pọ̀ gan-an ni bẹ́ẹ̀ ni ẹ bá mi fi ìfẹ́ ṣe kí ni ẹ má bá mi fi ìfẹ́ dúró. àhàhàhà ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ send àwọn nọ́mbà yín a máa add yín sórí group nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sórí +2335 0193 2736 +2335 0193 2736 àbí kẹ́ ẹ pàfà Ṣàfihàn sórí +2335 9602 1513 +2335 9602 1513 Ajia Kaya +2335 9528 2533 +2335 9528 2533. adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín
láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí ó máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògbó títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV Studio Line sórí plus ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Bunshek ní ìlú Egypt sí orí. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ Spring Baking and Spring Packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ Spring Baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Spring pure water náà ò gbẹ́yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Spring Baking and Spring Packaging. iléeṣẹ́ wa wà guarantee we are under the government standard company tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wa between one colour to 4 colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. Your name orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Emmanuel ní orúkọ. àjànàkú kọjá àmọ́ orí nǹkan fìdí. kú ilé padà bọ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé tá a bá dógún ọdún dandan ni kó pé o. Tá a bá dọ́gbọ̀n oṣù ó di dandan kó kù. Bẹ́ẹ̀ ni. Àwọn ìpolówó wa àwọn náà lẹ ti gbọ́ lóríṣiríṣi yẹn nítorí wípé wọ́n ti sọ fún mi nílé agbára wípé kí n mọ ojú ọjọ́ nípa kòkó tí ń tó bọ̀. Bẹ́ẹ̀ ló ń ṣe oníṣẹ́ àṣepé o. Bóyá kí wọ́n náà wá mú jó tó bá ní. Ẹ wojú ọjọ́ bó ṣe rẹwà tó. Ẹ wojú ọjọ́ bó ṣe dára tó. Ó dára ó wú ní ojú ọjọ́ rẹwà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọmọ ènìyàn. Ní ìgbà tó o bá dolówó tó o dọlọ́lá. Wà á rẹwà láwùjọ. Wà á dùn rí láwùjọ àwọn ènìyàn. Ìwọ náà wà á máa jẹ́ ṣe kí ni. Wà á máa jókòó pẹ̀lú àwọn èèyàn ńláńlá. Bẹ́ẹ̀ ló ń ṣe. Àmọ́
àwọn èèyàn ńláńlá tó jókòó yìí ẹ wà mọ̀ wípé kékeré sì ní titi ẹlẹ́gbẹ́ àwọn míì nínú wọn. tó o bá ní tẹríba wọn á tún gbé ẹ sókè ju kíni ju bí tó o lérò lọ. àmọ́ tó o bá ṣe kíni tó o kọ̀ tó o ní ìtẹríba ó máa wò wípé ìgbà wo ló dolówó náà tó ṣe wípé òun náà ń gbéraga. ẹ dúró náà kí ló ní náà. ṣé chicken change tó ní kìló náà ti wá ń gbéraga tó lé yìí. nítorí wípé o ti yọ ìwà kúrò nínú kíni nínú ohun gbogbo tó o ní. o ò ní tẹríba mọ́ o ti yọ ìwà kúrò o ti wá gbẹ̀mí ìgbéraga wọ̀. kò dẹ̀ sẹ́ni tó máa gbẹ̀mí ìgbéraga wọ̀ tó ṣe wípé kò ní yọ lẹ́yìn ọ̀kan ó di dandan ó máa yọ ọ́ lẹ̀ fún. nítorí wípé o lè bẹ̀rẹ̀ sí ní lówó tó o bá ti ń gòkè tó ń gòkè lọ máa ṣe kí ni máa rántí wípé àwọn kan wà tó o máa bá ń bẹ̀. ó ní mo máa ń sọ fún ẹ wípé o lè gàn mí lónìí mo lè má lówó lónìí o mo lè má nì í a máa jọ pàdé lókè. bẹ́ẹ̀ náà ni kí wọn náà máa ronú wípé àmọ́ fi ìwà kún ohun gbogbo tó o bá ń ṣe láyé fi ìwà kún ohun gbogbo tó o bá ní. ọ̀rọ̀ ẹ lè má tà lójú àwọn kan àmọ́ ọ̀rọ̀ ẹ máa tà lójú àwọn míì. ọ̀rọ̀ ẹ lè má nítumọ̀ lọ́dọ̀ àwọn kan àmọ́ ọ̀rọ̀ ẹ lè ó máa nítumọ̀ lọ́dọ̀ àwọn míì. wọ́n máa mọ pọ́ìntì nínú àwọn nǹkan tó o bá ń sọ àmọ́ dúró sórí òótọ́ kó o ṣe kí ni kó tìtọ́ bá a lè lékè. abẹ́ wa rí nǹkan aláwẹ̀ ti sọ wà ní. ọjọ́ ajé lẹ́tọ̀ àfi máa ń sọ wípé ọ̀wọ́n rí ọmọ aṣẹ́girajé ìwòrìwọ́ ọmọ làpólà sọ̀rọ̀ ajéjọ fi lé mi ṣe léfi ọ̀dẹ̀dẹ̀ mi ṣe bí ajé tẹ̀dọ̀ sí jẹ́ kí mi náà máa pàṣẹ jẹ́ kí n máa rán owó níṣẹ́. fi wá sóhun gbogbo má lo ìgbéraga mọ́ àwọn kan ló bá níwájú wọn ti ní kó tó di wípé wọ́n náà ní wọ́n jẹ́ à ń ṣe kí ni wọ́n jẹ́ kán tẹ̀ rí lójijì. ohun gbogbo tó o bá ní lónìí tó bá ṣe lé lọ́kọ́ nítẹríba àwọn tó ń gbé lábẹ́ jẹ́ kí wọ́n ṣe kí ni jẹ́ kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n jàǹfààní. wọ́n lo ẹ̀mí ìgbéraga lé wọn lórí nítorí wípé o ti ní táwọn tó sì wà lábẹ́ ò tí ì ní. ó lè ṣe wípé àwọn tó wà lábẹ́ yẹn ó sáfẹ́rẹ́ fún wọn lónìí àmọ́ o máa rẹ́ kọ̀ọ̀kan lábẹ́ lára wọn lọ́wọ́ ìgbà tí wọ́n sì wà lábẹ́ nítorí wípé oníkálukú ló ní kíni ló ní ìwúlò tiẹ̀. wọ́n lè má lówó lónìí ó ṣe pé wọ́n ló ń bọ́ wọn wọ́n lè má lọ́lá lónìí ó ṣe pé wọ́n ló ń bọ́ wọn. àmọ́ ọ̀la ń kọ́ àwọn náà máa ní lọ́la nítorí wípé wọ́n máa sọ fún ẹ pé wàláì àjọ máa pàdé lókè. nítorí pókè òkè lẹ́yẹ fọ̀hún mo lè má ní lónìí àní máa ní lọ́la mo lè má kọ́lé lónìí àní máa kọ́ lọ́la mo lè má ra mọ́tò lónìí àní máa ra mọ́tò lọ́la. tí mi bá sí ẹ̀ tí ìlọ́kọ tí mi tí ì bímọ àlẹ́ mi náà máa lọ́kọ màá dẹ̀ bímọ nítorí wípé mo fi sọ fún ọ wípé òkè òun lẹ́yẹ ń fọ̀hún àjọ pàdé lókè ni. òkè tí mo sọ yẹn òun náà ní àwùjọ àwọn olóríire àwùjọ àwọn tó ti dáa fún. nígbà tá a bá jọ jókòó papọ̀ wọ́n máa wá sọ pé yes ma yes ma clear road fún wọn àwọn nìyẹn. àmọ́ ohun gbogbo tó o bá ní láyé jẹ́ kí ìwà jẹ́ kí ìtẹríba jẹ́ kó ṣe kí ni jẹ́ kó jọba má gbé ẹ̀mí ìgbéraga wọ̀. ìjọ ń bẹ̀lẹ̀. má fọ ohun tó o ní má fi yẹ̀yẹ́ àwọn tí ò ní má fi ọlá tó o ní má fi pọ́n àwọn tí ò lọ́lá lójú má fi òkìkí tó o ní má fi pọ́n àwọn tí ò tí ì lókìkí lójú. ó já sọ pé. má torí ẹ̀bùn tó o ní má fi yẹ̀yẹ́ tàwọn kan nítorí pé Ọlọ́run ló fún ẹ ó lè gbà anytime ó sì
fi fún aláìní rárá ẹni tó ò ṣe expect rárá ó lè fi fún. irú ipòkípò tó o lè ní lónìí fi ìwà sí i jẹ́ kí ìwà jọba nínú gbogbo tó o bá ní náà ní kí ni ó ní ìwọ náà ó fi dẹni tí ẹnu ẹ̀ ń gbọ́rọ̀ láwùjọ. Bímbọ́ ọmọ Ọlágbájú ayé bọ̀bọ̀ ó pọ̀ jù. ọmọfẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé. lójú bẹ́ẹ̀ ni lọ̀rọ̀ mi já sọpẹ́. tó bá sọ pé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láwùjọ Bímbọ́ Ọlágbájú ni. ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi bá já sọpẹ́ ó dúpẹ́ mi o. àwọn MC tó mòye MC tó gbáfẹ́ Bímbọ́ ọmọ Ọlágbájú ni. bẹ́ẹ̀ ni àwa ń sọ fún yín wípé yẹ tí ó ṣe bí àdànkọ́ ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan. tó sí àmọ́ra wa. Bímbọ́ ọmọ Ọlágbájú ọmọfẹ́ òye ojoojúmọ́ ti mọ́ wá sáyé. mo ṣe bá sọ̀rọ̀sọ̀rọ̀ o ẹjọ́ ojú mi ṣe o. ìgbà gbogbo rí. ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. àwa tójú òtí rí tójú òní tì láéláé àwa tó pẹ́ tọ́ sí àmọ́ra wa. ọ̀rọ̀ mi tó já sọpẹ́. DJ Bams mi ń kán bẹ́ẹ̀. ọ̀rọ̀ mi já sọpẹ́. ẹ bá mi sọ fún wọn yìí pókó ó tó ọjọ́ mẹ́ta. tó bá dára fún ẹ láwùjọ ẹ já padà sórí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ nítorí wípé àsìkò tù sí mọ́. tó bá dáa fún ẹ lónìí máa rántí àwọn tí ò tí ì dáa fún. àwọn kan wà tó ṣe wípé tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gòkè ìgbà yẹn ni ìgbéraga máa wọ̀ wọ́n lẹ́wù. ọmọdé ò ní jọ wọ́n lójú àgbà ò ní jọ wọ́n lójú. wọ́n á ti gbàgbé wípé ibì kan làwọn mọ̀ tẹ́ kó tó di wípé àwọn náà débi táwọn dé lónìí. kódà tó o bá pe nọ́mbà àwọn lásán wọ́n á yẹ̀yẹ́ láwùjọ wọ́n á rò pé o fẹ́ tọrọ owó ni. àti ìgbàkejì. ó ṣe ẹ̀ṣẹ̀ wípé nǹkan tó máa ṣe wọ́n láǹfààní ló bá fẹ́ ṣe fún wọn gan-an wàláì wọ́n á yẹ̀yẹ́ láwùjọ nítorí wípé wọ́n gbé ìgbéraga wọ̀lẹ́wù ìgbéraga yẹn ti jẹ wọ́n lógún ju ohun gbogbo lọ. ọmọ òbẹ̀rẹ̀ lẹ́rù ìbámadé ti dolórí ọba tó bá jẹ́. mo fẹ́ kẹ́ mọ̀ wípé orí ètò ọjọ́ ajé la wà yìí kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ìwà ó là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lábala kíni lábala ètò ọjọ́ ajé. lọ́ra yan ọlọ́run pé lóyún. ẹ̀dá tó bá lówó tó lọ́lá tí ò fi ìwà kún lásán ló ní ò ní nǹkan kan. dálẹ́tà ayọ̀. nítorí pé wọ́n á jẹ́ kó o mọ̀ wípé àwọn òkú tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ tó o bá fún wọn wọ́n á gbà á àmọ́ tó o bá fún wọn instead kó o fi yẹ̀yẹ́ wọn kó o níwọ̀ ló gbé wọn débi tí wọ́n dé yìí aláwẹ̀ wọn á tún kàn ẹ́ lábùkù ni. bẹ́ẹ̀ jẹ́ ìjọ àti bẹ́ẹ̀ jẹ́ kẹ́kẹ́ bóyá. kí gbogbo ẹ̀yin tí a jọ wà nílé agodo pátápátá Alhaji Sáfìyàn ọmọ Lápàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé bí olè tí ń jàre olóhùn. wọ́n tẹ̀mí káwọn kan lè kà ń síra ọwọ́ wájú. Madam Stanley Olúwabùnmi ọmọfẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé. lápá Olúwatóbilọ́ba àfa àbákúpẹ́ àti lápá. Ajia Makuka Mosirat. ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú. ẹ̀yin tèmi nílé iṣẹ́ káyá. sọpẹ́. kì í jàre. pẹ́ mi o. ọmọ Ẹ̀gbámọlúsàbí agbòǹgbò àkàlà. ọ̀rọ̀ mi tó já sọpẹ́. ọ̀rọ̀ mi tó já sọpẹ́. ẹ̀yin tí Mosirat láìpẹ́ máa gbóhùn ẹ̀ o. pẹ́ mi o. ó sì tráfù wèrè ni. bàbá wa rẹ́ni tó ń bínú tó gbé mú tó yín mú tó bínú ẹ sọ fún ṣùkùṣùkù bàbá. ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bẹ́ẹ̀. tó àwa ti ń dágbére fún yín. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pórúkọ mi ò yí padà òdú ni mí mi ìsàìmọ̀fólókò. ìmọ̀ta kò mọ mi. orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye kò yí ẹ̀sọ́ ọmọ asọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe níbi má dánwò ẹ̀yin lójú Elédùmarè ni. ṣùkùṣùkù bámbám. ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bá wù tó bá wù. ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa kájọ láṣẹ pẹ́ mọ́ pẹ́ ṣe ń fẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa Ọlọ́run á yí yín lọ́kàn padà o ẹ lè mú títọ́ kó bá lè sọ yín dòmìnira. ṣùkùṣùkù bámbám. ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bá wù.
bá wọn gbé wọ́n bá lọ gbé sẹ́ńkùlé ẹ̀ o pàrógbó wọ́n bá ní kó súnmọ́ bí wájú ìrédé ẹ̀yin ọ̀rẹ́ wa èèyàn wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ìjọ wa àti ìjọba ẹ̀sà máa wí. ẹ̀yin tèmi mo ti fẹ́ lé ìsàlọ lágbára lọ́wọ́ Elédùmarè ọbọ̀ tún di ọjọ́ mẹ́jọ. èdè mi àgbọ̀n rè oorun ayọ̀ lásùn o a ó jí pé àní tójú oorun dójú ikú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá ẹ mọ́ gbàgbé yí pé àdúrà kan wà tí mo máa ń ṣe fún gbogbo abiyamọ pátá ẹrù kan wà tó ṣe pálábíamọ òkìtú wò lágbára lọ́wọ́ akọ́dà ṣẹ̀dá ayé ọba tó ní ayé tó ní ọ̀run tó dá yín tó dá èmi náà wọn ò ní gbé ka yín mọ́lé wọn ò ní gbé káwọn òbí tèmi náà mọ́lé ire lójú owó rí ire lójú yín máa máa rí. Ọya ẹ jẹ́ ká mọ̀ fẹ́lẹ́ ìṣe lọ́nà. Bọ́kákọ́ bá lọ fún stọ̀pù kẹ́ ẹ bá mi sọ fún. Mo ti dánmọ́ yes, mo ti dánmọ́ ẹni, mo ti dánmọ́ àná tí kan yàtọ̀. Èmi lọmọ ẹ̀mí, ṣé yí mi Michael, Mr. Musician, Elephant Musician, ọmọ tí wọ́n ń ròyìn, èmi náà kọ́, Elédùmarè, bàbá mi ṣe wọ́n ga, àgbàdúrà fún gbà. Bọ́kákọ́ bá lọ fún stọ̀pù kẹ́ ẹ bá mi sọ fún. Mo ti dánmọ́ yes, mo ti dánmọ́ ẹni. Aha! All over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kán mọ̀. kẹ́ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlànà wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní sports àdèmọ́ fún yín ní àwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ọ̀dún wọn yìí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yìí o ẹ mọ̀ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú.